kí gbogbo wa lè ya pawọ́pọ̀ ká lé Islam kúrò nílẹ̀ wa ẹ wo Sudan lé nísìn Muslim ló ń pa Muslim Sudan sìn àwọn apá kan sọ pé Arab lọ wọn dúdú dẹ̀ ni wọ́n o àwọn apá kan ní àwọn ń ṣe Arab wọ́n ṣe máa jẹ́ Arab ni wọ́n para wọn báyìí sìn wọ́n ń ṣe Allahu Akbar wọ́n pa Muslim ọmọ ìyá wọn báwo lọ́wọ́ nǹkan yẹn ṣe níṣẹ̀lẹ̀ lọ́dọ̀ tiwa náà òun làwa wà lórí ẹ̀ báyìí. mo fẹ́ mọ̀ bí a Muslim nílò tó ẹ má bínú Mr. Ọlá ẹ ní sùúrù ẹ sọ tó ṣé Muslim nílò tó abẹ́ kì í ṣe Muslim. kí lẹ́yìn. no ẹ ní sùúrù ó ní kí mo sọ pé tó ẹ máa gbọ́ kí lẹ́yìn ẹ máa gbọ́ ẹbí lè question kan ẹbí lè question. Mr. Ọlá ẹ dúró náà ní ìbáyé jà Mr. Ọlá ẹ dúró Mr. Ọlá ẹ dúró. so Mr. Ọlá ẹgbẹ́ tó nǹkan tó yà mí lẹ́nu pé Fatiha tẹ kà pẹ̀lédè Lárúbáwá ẹ wàá mọ̀ ní èdè Yorùbá ó kàn yà mí lẹ́nu ni tẹ bá sọ pé ẹ mọ̀ mo fẹ́ mọ̀ bí a Muslim ní ó níbi tí mò ń lọ ṣé Muslim ní lóòótọ́ tòótọ́ ẹ jọ Mr. Ọlá. ẹ ti dá mi lóhùn ẹ máa gbẹ tìbí lè pè sí Muslim mi mo ní Muslim bẹ̀rẹ̀ kí n ká Fatiha. ok ẹ ní sùúrù ẹ máa gbọ́ ẹ ní sùúrù Mr. Ọlá ẹ máa gbọ́ Mr. Ọlá ẹ máa gbọ́ Mr. Ọlá ìgbà tí ẹ ti lè tú Fatiha yẹn mi ìrẹ́rìí àrídájú pé Muslim ní lóòótọ́ bọ́ kí wàá fi mọ̀ pé bí a Muslim ní lóòótọ́ o torí ẹni tí ò ṣe Muslim gan ó lè ka alif bí a kẹ ka alif kí fi yẹn mọ̀ pé Muslim ní lóòótọ́ ẹ ṣe. bí n ka alif kémi ka alif. ìdí ni pé ẹni tó jẹ́ Christian ó mọ Fatiha ẹ̀yin wá ní Muslim ní ẹ lè tú Fatiha ìyẹn ló yè mí lẹ́nu pé tó wáyé pé Muslim ní ẹ̀ka alif Fatiha ẹ lè sọ fún mi pé mi ò lè ka Fatiha. ok Mr. Ọlá ẹ lè tú náà so Mr. Ọlá ẹ ó yẹ ká alif ká fi mọ̀ pé Muslim ní gbogbo ilé tọ́wá ti ka ilé ìsìn ó dàbí Muslim ní wọ́n jẹ́ ń dákẹ́. bàbá Muslim ni mí ó ní kí n ka Fatiha mo dẹ̀ ka Fatiha. Mr. Ọlá ẹ máa gbọ́ ẹ ká alif kalẹ̀ rẹ́rẹ́ dájú pé Muslim ní báyìí sìn ok nǹkan tó ṣẹlẹ̀ pé àwọn Christian ẹ máa gbọ́ Mr. Ọlá àwọn Christian máa ń ka Fatiha nígbà tó wà nílé wọn máa ń ka Fatiha wọn dẹ̀ máa ń tu wọn mọ̀ Christian tí ò mọ̀ Fatiha kò sí ẹ̀yin ò wá lè mọ̀ ẹ̀ mọ̀ Fatiha mo ti rí pé àwọn kan tó máa ń wá bí wọ́n á ṣe bí pé Muslim lọ wọ́n wá ba Islam jẹ́ ká lè máa rán àwọn Muslim bíi jàgídíjàgan mo ti kó dàbí pé irú àwọn bẹ́ẹ̀ ni torí ọ̀tẹ̀gbé wa náà ká lè fi rẹ́rẹ́ àrídájú sí pé Muslim ní ẹ̀ka alif ẹ ṣe. bàbá ṣe ń gbọ́ ẹni pé kí n ṣe nǹkan kan mo ṣe Fatiha mo lè ka Fatiha bò mí bí ẹ̀yin lè pè kí ni ti tẹ̀yin gangan ẹ̀sìn wo lẹ́yìn gan sìn kí ni ẹ̀yin. Mr. Ọlá Muslim ni mí Muslim lèmi tí mo bá yín sọ̀rọ̀ mo ẹ̀ṣẹ̀ wọlé mi mọ̀ bí ẹ̀rí mi tẹ́lẹ̀. Muslim ni. mo fẹ́ mọ̀ bí a Muslim ẹnu ẹ̀jẹ̀ ń délẹ̀ ní sùúrù náà mo fẹ́ rẹ̀ àrídájú pé bí a Muslim ní ẹ ká alif ẹ ti wà ń bí látẹ̀ kan. pẹ́pẹ́ bá jẹ́ Muslim ẹnìkan ò lè máa wá kó máa sọ pé òun fẹ́ máa confuse yín tó fẹ́ fẹ́ máa confuse pẹ̀lẹ́ sí Mr. Ọlá ẹni sọ mo ẹ̀ṣẹ̀ wọlé ń sìn mi èmi fẹ́ mọ̀ bí tẹ́yìn gan wà ẹ ká alif káfí pé Muslim ní torí Muslim wọ́n ní wọn kì í ṣe oníjàgídíjàgan ẹ̀yin ti ṣépè fún gbogbo àwọn tó wà níbí báyìí ẹ ti bó èbú ẹ ti ṣépè ńlá ńlá. ayé ti bàjẹ́ náà sáyé yóò bàjẹ́ ni. ṣẹ̀rí ń sìn. ayé ti bàjẹ́ náà ẹ fi ti ń confuse àwọn ayé ti bàjẹ́ ti ṣé bí Muslim ṣe máa ń ṣe rèé. ẹ sọ fún yẹn pé àwọn kan máa wọ náà sí wọ́n mọ̀ bí wọ́n máa wọ náà bó máa wọ àlùjọ náà. ṣé bí Muslim ṣe máa ń ṣe rèé ṣé wà Muslim náà ti fi hàn. ẹ tí mo bá ọ̀gá máa wọ náà bó máa wọ àlùjọ náà kò yẹ kó máa George wọ́kọ́lá dẹ́dà Mr. Ọlá má George. Mr. Ọlá ẹ bá wa ka kó máa ṣe dáadáa kó máa ṣe dáadáa kò mí kó máa wọ àlùjọ náà kó máa ṣe burúkú kò mí kó ṣe ẹ understand life. ẹ ká alif náà Mr. Ọlá kẹ́tì ẹ̀jẹ̀ kọ́ pé Muslim ní ìlú òfin. o lè sọ fún mi pé kí n ka alif èmi lè ka alif because ní pé kí n ka. gbogbo ilé Mr. Ọlá kì í ṣe Muslim so tẹ́lẹ̀ bá bẹ́ẹ̀ bá wọn sọ̀rọ̀ tó sọ̀rọ̀ tí wọn bá ti ka alif wọn kì í ṣe Muslim. Mr. Ọlá ẹ mọ̀ pé mẹ́sẹ̀gì mi ẹ sọ pé nítorí show yìí lẹ ṣe ètò kúrò níbi iṣẹ́ so pé bẹ́ẹ̀ tẹ̀ ṣe mẹ́sẹ̀gì mo rí pé ẹni wọ́n mo gbé yín wọlé pọ́n tún drop yín ni mo ṣe ní kán allow yín kẹ́ sọ̀rọ̀ so bẹ́ẹ̀ ṣe débì a ní láti wà very sure pé Muslim ní ká lè mọ ibi tá a ti máa bẹ̀rẹ̀ láti máa bẹ̀rẹ̀ teaching yẹn ṣẹ́gẹ́ ní láti prove àti ní kẹ́ka Fatiha ṣe rí ẹ̀ka. ẹ máa gbọ́ tẹ́kun bá kálífù yẹn kí wàá ní tẹ fẹ́ fàyọ̀ gan mi bẹ̀ tí máa fi lè kálífù yẹn. a kàn fẹ́ rí àrídájú pé Mùsùlùmí ni wa torí tá a bá bẹ̀rẹ̀ sí parí sọ̀rọ̀ ẹ ṣe sùúrù sà ẹ ṣe sùúrù ẹ rí pé òun mi lọlẹ̀ èmi ò rí láìkí ariwo ṣe rí tẹ bá ka Fatiha yẹn tá a ti rí pé lódodo Mùsùlùmí ni torí ẹ ti ka Fatiha anybody ló lè kà ṣe understand ó common anybody lè kà nàbẹ́ bá ka Fatiha a máa mọ̀ pé yẹ òdodo ẹgbàálẹ̀ kí ó kọjá Mùsùlùmí ni àáṣẹ́ wa máa gbé àwọn ẹ̀rí kan jáde fún yín pé kẹ́ ẹ kà fún ara yín gbogbo nǹkan tá a bá sọ ń bì a máa ń sọ̀rọ̀ pẹ̀lẹ́rìí ni
òkàn kì í sọ̀rọ̀ ṣá ayàtọ̀ sáwọn àfáà tó kàn máa gbé kì í sọ ọjọ́ kan máa sọ pé ànábì sọ nígbè kíní kan kẹ́ ẹ ṣe kíní kan fún kẹ́ ẹ ṣe míwàá nǹkan tó ń sọ yẹn kò sẹ́ẹ̀rí fún ó kàn parọ́ fún yín ni so bó ṣe rí gangan nìyẹn ẹ ká alif ká lè mọ̀ pé mùsùlùmí ni yín ẹ ṣe. tí n bá kálí fún yín kí nìkan tẹ fẹ́ fà yọ gangan muslim yóò kà fún yín muslim gangan tí n bá kálí fún yín kí nìkan tẹ fẹ́ fà yọ. bóyá muslim ni Mr. Ọláolúwa àwọn tó máa wá bà islam jẹ́ lójú ni àwọn ẹni. nǹkan tá a fẹ́ fà yọ ní bó ṣe ń ṣe pé tó ń jà muslim kì í ṣe bẹ́ẹ̀ muslim kì í jà báyìí. àbí ṣé oníjàgídíjàgan ni muslim ni ṣé oníjàgídíjàgan ni muslim ni. bẹ́ẹ̀ mọ̀ pé muslim yẹn ṣe jàgídíjàgan ẹ̀yin sì lè máa george ẹ kà nǹkan jáde nínú Quran ẹ sọ pé wọ́n ní pé kó kọ̀yìn sí bàbá àti ìyá rẹ̀ àbí akínní ṣé. ibo lẹ́yìn tí wàá rí jàgídíjàgan tẹ̀yìn ṣe ibo lẹ́yìn tí wàá rí jàgídíjàgan náà. ta ló ń ṣe pé kò ń jà because n tó sọ fún mi kó tó lè máa mú yàn kan kó máa bí pọ̀rúpọ̀ yẹn kó máa bí pọ̀rí bàbá yẹn kan. so Mr. Ọlá ẹ̀ka ms ṣọ́ọ̀tì fẹ́ ka ẹ̀jẹ̀ dákẹ́ ṣọ́ọ̀tì fẹ́ ka ms. ẹ máa gbọ́ ms ẹ bá wọn sọ ṣọ́ọ̀tì fẹ́ ka kọ́mọ́kàn máa rojọ́. Mr. Ọláolúwa ẹ wà á nu DM mi ṣẹ́gẹ́ kò jẹ́ ní make sense bí mi ò ṣe dá yín lóhùn yẹn àwọn èèyàn mẹ́sẹ̀gì mi àwọn olórí mi ò kó because mẹ́sẹ̀gì mi là fẹ́ dá lóhùn tí mo fi lè dá yín lóhùn ẹ rí pé ẹ wà very very important ni mo ṣe lè dá yín lóhùn yẹn ẹ jẹ́ kan proof fún wa àwọn kan máa ń sọ pé àwọn mùsùlùmí tó sọ̀rọ̀ yẹn pé fake ni wọ́n á lọ arrange wọn ni ẹ prove àwọn èèyàn wrong ṣẹ́gẹ́ a kàn fẹ́ mọ̀ bóyá mùsùlùmí ni that's all. ẹ máa gbọ́ bismillahir rahmanir halif ba ta sa jim hel how dal sal ron shain shin sin sod dod tov so ain gain faf kof kef lam mim nu wow how lamali amsat yaw. All right olówó èkó the only mistake tán ṣe náà ni pé wọ́n gbé shin síwájú sin ó síwájú shin so ẹ gbà ibi mistake tẹ́ ṣe ni àmújáde yẹn lódodo mùsùlùmí ni wọ́n so nǹkan tá a kàn fẹ́ mú jáde kákan ní muslim ni bí muslim ni àbí muslim kọ́ ni. wọ́n ti gbìyànjú ẹ kó àwọn owó ẹyọ ẹ kó sọ́run ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù Mr. Ọláolúwa. Ọláolúwa ẹ calm down now ẹ pọ́hùn tútù lọ fi ń bá yín sọ̀rọ̀. Mr. Ọlá now nǹkan tí wọ́n kà lẹ́ẹ̀kan tẹ́ fi wọlé ìyẹn Quran tó kà yẹn ṣé ẹ sọ pé nǹkan yẹn ò sínú Quran ni àbí àwa ni a ò tú dáadáa kán lè gbé jáde padà. wọ́n gbé jáde padà. all right Quran wo nìyẹn àṣẹ òrìṣà Quran wo ni ẹ gbé síbẹ̀ tí ok ó dà pé 58:22. Èwo ṣebí ìtàn ní kán má ṣe dáadáa sáwọn òbí wọn ni. protect your parents bẹ́ẹ̀ ni ms baba. 58:22 ni wọ́n sọ so àṣẹ òrìṣà mo ti gbé oyin sí big screen báyìí ẹ gbé 58:22 síbẹ̀ kí wọ́n lè kà so ẹjọ́ ẹ̀yin èèyàn wa ẹ bá wa power tap ẹjọ́ ẹ bá wa power tap Quran chapter 58 verse 22. wọ́n bá gbé Quran sí ẹ ṣe. okay. ẹ kí lẹ́yìn kí n ṣe. ká ṣe Kùránì náà ẹni pé kìíní ọ̀sìnú Kùránì wọ́n ti bá yín gbèsè nǹkan tí wọ́n kà lẹ́ẹ̀kan. èyí tí wọ́n kọjá inú Kùránì pọ̀ èmi ń láti jẹ́ kó máa yé pé ó dẹ̀ ẹni pé kó bàbá àti ìyá kan bí kó máa bọ̀wọ̀ fún àbí ibo rẹ̀ ti sọ. bẹ́ẹ̀ni. ok ẹ máa gbọ́ for me ìyá tó bí mi ká sọ pé mo ṣe ń ṣe ẹ̀sìn yẹn tòótọ́ ìyá tó bí mi tó dẹ̀jẹ̀ lé mi lórí kó tó di pé bí a mo ní ẹ̀sìn yẹn gan tó pé mo believe pé ọmọ kékeré mi máa wà tẹ́ pé kó máa wà àti age of bí tẹ́sí bí 6 months kò ní tí mẹ̀sìn tí bàbá àti ìyá rẹ̀ ń ṣe títí tí ó fi dàgbà ókè mi tí àmì wa tó wá tọ́ mi láti kékeré títí dàgbà tí mo wá gba muslim kí Kùránì wá sọ jáde fún mi pé ẹ má bọ̀wọ̀ fún ìyá rẹ àbí má ṣe kinní kan ó sàn sọmà muslim mo ti kọ́lé fún ìyá mi Kùránì bá ń fọ̀n kẹ́wàá bá mi. so ok. ẹni tó bá mentality òun kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni mentality òun kálukú ọ̀tọ̀ mo ti kọ́lé fún ìyá mi mo ti kọ́ tèmi náà alhamdulillah but ok náà kẹwàá sọ pé nísìnyí pé so tẹ̀yìn ló rẹ̀ ní bàjẹ́ káwọn sọ pé náà Quran gbé jáde pé kí n má bọ̀wọ̀ fún bá àbí kí n má pọ́n bá mi àbí kí n má ṣe kíní for me tí mo ẹni tó brought me up tó dẹ̀ dàjẹ́ sí mi lórí kò possible now. ok Mr. Ọlá ẹ ṣe so Mr. Ọlá ẹ ṣe ẹni sùúrù Mr. Ọlá ẹni sùúrù ṣe rí i pé ìròrí tí yín lásán lẹ sọ yìí pé
ìyá tó tọ́ yín nígbà tẹ́ wà láti kékeré tẹ́ fi dàgbà tẹ́ ẹ̀dẹ̀ mọ̀ nípa ẹ̀sìn ẹ ti wá gba ẹ̀sìn kí ìwé ẹ̀sìn kan wá sọ pé kẹ́ kórìíra ìyá yín àbí kẹ́ má fẹ́ràn ìyá yín ṣe pé yín gan sọ pé ẹ gbà ṣé mọ̀dí tẹ́ ẹ fi gbà lóòótọ́ ìjẹ́ ọmọ Yorùbá a gbọ́dọ̀ kórìíra òbí wa a gbọ́dọ̀ fẹ́ràn òbí wa òbí wa ò bá ṣe wá gan àwa la tún máa bẹ̀ wọ́n níjẹ́ ọmọ Yorùbá wa ọmọlúàbí wa nìyẹn àmọ́ ẹ̀sìn Islam bó ṣe rí yàtọ̀ sí lọ́dọ̀ wa àwa ọmọ Yorùbá Mr. Ọlá ṣe lè ka Gẹ̀ẹ́sì tẹ́ bá lè ka Gẹ̀ẹ́sì wọ́n á bá yín gbé sí. èwo ni Gẹ̀ẹ́sì ok èdè Yorùbá. English ṣe lè ka ó bá yín gbé sí. bẹ́ẹ̀ sà. ok so aṣẹ́ òṣèré bá wọn gbé English sí. èmi ti rí tẹ́lẹ̀. so nǹkan tí wọ́n fẹ́ sọ fún yín sí pé irú ẹ̀sìn tó wá sọ bẹ́ẹ̀ Mr. Ọlá ṣe rò bóyá ó yẹ ká fẹ́ kù láwùjọ àwa ọmọ Yorùbá tá dẹ̀ mọ̀ ká mọ̀ rírì òbí wa bọ́wọn bàbá wa àwọn ìyá wa bó ṣe kópa lórí wa àwa ti dàgbà wá kàwé kan ìwé yẹn wá ń sọ fún wa pé o a gbọ́dọ̀ fẹ́ràn Muhammadu ju bàbá wa àti ìyá wa lọ pé tó bá dẹ̀ ṣe Islam ká má fẹ́ràn wọn kí lẹ rò pé irú ẹ̀sìn yẹn ṣó yẹ ká fẹ́ kù láwùjọ fáwọn ọmọ Yorùbá ni mi ìbá Fúlàní wí o tẹ bá jẹ́ Yorùbá kí lẹ rò sí nǹkan yẹn. ṣe rí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ láàrin yẹn ẹ pé mo lè sọ tẹ́lẹ̀ ẹ̀ ní ẹ̀dẹ́mẹ̀ ṣàn pé ìròrí ti tèmi ṣe gẹ́tì báyìí mo bá ẹ̀sìn yìí ní lọ́wọ́ bàbá mi mo dẹ̀ bá lọ́wọ́ ìyá mi ok ká sọ pé mo wá gba ẹ̀sìn yẹn náà pé mo ṣe wá gbẹ̀sìn yẹn pé mo ṣe wá kà jáde inú ìwé pé kíní yìí ká sọ pé èèyàn ló kọ́ ká sọ pé wọ́n kọ́ èèyàn ló kọ́ etí táyé lè ṣe kẹ́hìndé lè má lè ṣe ó kí n bá mo wá ka kíní yẹn jáde pé kí n má bọ̀wọ̀ fún ìyá àbí ọ̀ọ́bẹ́ ẹni tí ò bá ti gbẹ̀sìn mi kí n pa kí n ṣe ní òfin Nàìjíríà ẹ bá pààyàn kó máa ṣe ó máa pa ni ó sàn sọ mà bó mo ṣe máa sọ pé wọn máa pààyàn bóyá mi ò ní bọ̀ fún ìyá tó bí mi ìyá tó dẹ̀jẹ̀ sí mi. Mr. Ọláṣẹ́mọ nǹkan tí Kùránì wá sọ mi ibẹ̀ yẹn ó ní àwọn tó bá ti lè ṣe àwọn ni mùsùlùmí òdodo ẹ tí nǹkan yẹn ò tí yé yín àwọn tó bá ti tẹ̀lé ẹ máa gbọ́ àwọn tó bá ti tẹ̀lé àwọn ni mùsùlùmí òtítọ́ so ó ti tako ìjẹ́ Yorùbá wa ó wà ní nǹkan tá a ṣe jáde pé àwọn nǹkan tá a kà yìí kò gbúdọ̀ máa di pé káwọn ọmọ wa kan bá wá ń dàgbà káwọn bàbá wa kan wá lọ́wọ́n ò ṣe mọ́ àbọ̀wọ̀n ya wọn lọ́wọ́n ò ṣẹ̀sìn mọ́ kó wá di pé wọ́n ń kórìíra wọn wọ́n máa pa àwọn òbí wọn la ṣe ń kà jáde Mr. Ọlá ẹ wo ìwé tó ń sọ fún yín pé tí bàbá yín àti ìyá yín ò bá ti ṣe Islam ẹ má fẹ́ràn wọn ẹ̀yin tẹ́ bá ti kórìíra wọn yẹn o ẹ̀yin ni Mùsùlùmí òtítọ́ tẹ́ máa wọnú àlùjọ náà níbi tó mi ti ń ṣàn ṣe rí pé nǹkan tá a jáde ẹ máa gbọ́ nǹkan tá a jáde fún gangan ni ẹ pé bẹ ṣe ń béèrè bútẹ́ ń ṣe pé kò sẹ́ni tó bá yín jà ìdí ni pé àwa fẹ́ jẹ́ kí mẹ́sẹ̀gì wa kó jáde síta fáwọn èèyàn wa tó ń gbé wa nílé lóko ẹ̀yin tẹ́ ń bá wa jàwó wa after ẹ̀yin a mọ̀ pé àwọn míì. kí ló dé tẹ̀ ń parọ́ mọ́ mi. Mr. Lateef a máa jẹ́ kẹ́ kàdébáfẹ́ kàńsẹ̀ a mọ̀ pé àwọn kan wọ́n wà tó jẹ́ pé wọ́n fẹ́ràn ẹ̀sìn wọn ju ìjẹ́ Yorùbá wọn lọ ṣẹ́gẹ́tì ìjẹ́ Yorùbá wa dẹ̀ ló gbúdọ̀ jẹ́ àkọ́kọ́ ẹni ẹ̀sìn tó bá ràn kó fẹ́ gbà ìjẹ́ Yorùbá yẹn gbúdọ̀ jẹ́ àkọ́kọ́ so Mr. Ọlá nǹkan tá à ń gbìyànjú àti jẹ́ kẹ́ mọ̀ nìyẹn ẹ̀sìn yìí ìpínyà ló mú wá láàrin bàbá àtọmọ ọkọ àtìyàwó ẹbí ìpínyà ló mú wá so nǹkan tán ètò wa gangan tẹrù bí yàn bá Ìsìlámù jẹ àbájẹ nǹkan tètò wa dálé lórí gangan ni gbogbo àwọn àtàwà ń bí Mùsùlùmí ni wà lálọ́lé kéwù la mọ̀ kéwù ìgbà tá a mọ ìtumọ̀ ìta rí ìtumọ̀ ẹ̀ la jáde pé a gbọ́dọ̀ borí nǹkan ìmọ́ra ká má sọ fáwọn èèyàn wa tó bá dọjọ́ iwájú ká wá ní àádẹ tí mọ wọn á ní ẹ̀ ṣe sọ torí òun ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá lè ní báyìí òun ló ń ṣẹlẹ̀ ní Sudan ṣé yín Mr. Ọlá so nǹkan tá a jáde fún nìyẹn ẹ rí gbà tẹ́lẹ̀ kọ́lé fún bàbá yín tẹ́lẹ̀ kọ́lé fún ìyá yín inú mi gan dùn torí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ọmọlúàbí ó jẹ́ lára nǹkan oríire ṣẹ́gẹ́tì àmọ́ ìwé ẹ̀sìn tẹ́ wá ń tẹ̀lé yìí báwo ni ò ṣe ní dọ̀la kó wá di lọ́la bí amọ́mi àti dáàdi ní àwọn tí ẹ̀ṣẹ̀ sìn mọ́ sún àwọn kẹ́yìn dẹ̀ tí wàá mọ gbogbo wọn kan báyìí báwo lẹ ṣe wá ní di pé ẹ̀sọ́ wọn dọ̀tá yín àwọn kan táwa jáde sí fún nìyẹn so ẹ ṣe. ṣe rí inú mi dùn fún intẹsọ gan ṣe rí ẹ má bínú pé bóyá mo ṣe sọ bóyá mo ṣe kù bóyá bọ bínú ẹ má wọ ìyàwó dáàdì tí wọ́n bóyá àmọ́ sọ pé dáàdì tí wọ́n pe tí wọ́n kọ ẹ̀dá tí wọ́n wà níbẹ̀ ní tí wọ́n kọ́ sọ yẹn ẹ fẹ́ encourage àwọn èèyàn kò mí pé kẹ máa búyàn sí àbí akọ ẹ máa kíní ẹ ó ṣe ọkọ ń dùn mí náà. anybody ẹ má kúrò mọ́ mi o. irọ́ o ìtẹ́ ọkọ sọ ẹ máa gbọ́ ìtẹ́ sọ ẹni pé bàbá ńlá kú bàbá wọn kan ẹ máa gbọ́. ẹ̀kan ignore ẹ̀dá bàbá ẹ̀kan ignore ẹ jẹ́ kí Mr. Ọlá lè ṣe pápá àkọlé lọ Mr. Ọlá ẹ má bínú
so èmi mo bú yẹn má bínú wọn bú yẹn ṣáà ṣẹgẹt so jẹ́ ká tẹ̀síwájú ṣẹgẹt ẹ má bínú torí tẹ́ bá ní wọ́n bú ẹ̀yin bú èmi náà pé mi sọ̀rọ̀ so ẹ jẹ́ ká èmi kọ́wọ́ ọ̀rọ̀ bá yín sọ ní kẹfẹ́s Mr. Ọláolúwa ẹ má fi tèmi kọ́wọ́ ẹ gbàgbé ọ̀rọ̀ tèmi ẹ kàn ká pé bàbá kan tó ń sọ̀rọ̀ tí ò mọ̀ kan tó ń sọ. ṣe lèmi sọ nǹkan tó ń bá yín sọ ní ká lọ́kọ̀ kọ́ lè tẹ̀síwájú ẹ má yẹ ká tún tẹ̀ láti sọ lèmi sọ so Mr. Ọlá ẹ tẹ̀síwájú ẹ jọ ẹ má bínú yẹ ká tẹ̀síwájú Mr. Ọlá. kẹ́rí for me n tẹ́mi ṣe máa sọ normal ẹ̀sìn Islam àbẹ̀sìn Christian mo bá láyé ni ìdẹ̀mọ̀ àwọn tó dẹ̀ kọ́ ìdẹ̀mọ̀ èmi máa ń gbọ́ pé Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam lọ pé òjíṣẹ́ Ọlọ́run èmi gbọ́ láti kékeré tí mo rẹ̀ fi dàgbà tọ́ ká ṣe pé bí a sọ́dílì mo ṣe wá rí kinní yẹn bí àmì ẹ̀ tí ìkọ́lé fún ìyá mi gan ní táìmù yẹn gan pé kí n ṣe wá rí pé àwọn ní ìyá rẹ̀ àti bàbá rẹ̀ má ṣe dáadáa sí wọn má ṣe kinní kan fún ẹni tó bá ní bẹ̀rù Ọlọ́run tó dẹ̀ wà sí náà pé ìwé eléyìí gan ni ó padà fún gan sẹ́mi náà tó jẹ́ ìpóhùn gan jẹ́ máa bímọ ó máa sense back pé kì í má ṣe dáadáa sí ìyá mi àbí bàbá mi àbí kinní kan jẹ́ kí n wá stop tí mò ń ṣe yìí àdóbi dẹ̀ máa ń gbà lórí yẹn gan. Mr. Ọlá ibi tẹ́ ti ń kóòdì yẹn ṣe ti ń rí pé tó ń sọ̀rọ̀ nínú ìwé yìí ṣe pé yàtọ̀ sí Ọlọ́run tẹ́yìn mọ̀ ìjẹ́ ọmọ Yorùbá yín tẹ́ bá jẹ́ Yorùbá ni ẹ̀ẹ́dẹ́ pé mo sọ fún yín pé òun náà ni mo fẹ́ kára jọ máa lọ díẹ̀ tẹ́ bá jẹ́ Yorùbá Mr. Ọlá ẹ máa rí pé tó ń sọ̀rọ̀ nínú ìwé yìí ó ti yàtọ̀ sí Ọlọ́run nílẹ̀ wa nílẹ̀ Yorùbá kí ni wọ́n sọ fún wa nígbà táwọn kékeré wọ́n ní ká bọ̀wọ̀ fún ìyá wa àti bàbá wa àtàwọn àgbàlagbà tó bá jù wá lọ àtàwọn ẹ máa gbọ́ wọ́n ní àtàwọn ọmọdé àtàwọn nǹkan tó bá wà láyìíká wa ká ṣàpọ́nlé wa wọ́n ní ká ṣe nǹkan tó tọ́ àti mọ̀ nǹkan tí ó tọ́ àti mọ̀ nǹkan ìwọ̀ nílẹ̀ wa nìyẹn àti mọ̀ pé tẹni tó bá ṣe kà tó ṣe nǹkan tí ò dáa gbogbo wa láti mọ̀ nílẹ̀ Yorùbá ká wá rí ìwé kan wọ́n wá sọ pé Ọlọ́run Elédùmarè wa ló kọ ẹ máa wò mo fẹ́ kára jọ máa lọ díẹ̀díẹ̀ ẹ má jà ló ní pé tí bàbá bí ìyá àbọ̀ mọ́ ẹ àbẹ́ ẹ̀gbọ́n àbá burú ẹ tí ò bá ti tẹ̀lé ẹ nínú ẹ̀sìn yẹn ó ní kó má fẹ́ràn rẹ̀ Mr. Ọlá tábà rọra wò ẹ bá jẹ́ Yorùbá bíi tèmi báyìí táàdé sọ pé ìjẹ́ Yorùbá wa ló ṣe àkọ́kọ́ nǹkan kíkan tó bá dẹ̀ ń ṣe ìfẹ́ràn ọmọ ènìyàn nílẹ̀ Yorùbá pé tí ará àtàbá wá sílẹ̀ wa nílẹ̀ Yorùbá a máa ń fẹ́ràn ẹ̀ débi pé a máa pọn lébi pa ti mọ̀ tẹ́lẹ̀ ni ìwé kan wá ń sọ fún wa pé tó bá jẹ́ ìyá wa bàbá wa ọmọ wa àbúrò wa ẹ̀gbọ́n wa kò ṣe Islam ó ní ká má nífẹ̀ẹ́ rẹ̀ ó láwa tá a bá ti nífẹ̀ẹ́ ta kórìíra ẹ̀yẹn àwa yẹn la máa wọ àlùjọ náà níbi tó mi ti ń ṣàn so àwọn nǹkan tá à ń gbìyànjú àti sọ fáwọn èèyàn wa pé gbogbo ìwé tẹ́ ń wò yìí àwọn tí wọ́n kọ́ láti ilẹ̀ Lárúbáwá Allah àti Muhammadu àwọn ni wọ́n mọ̀ pa àwé yìí àwa dẹ̀ lẹ́rìí tàdé máa sọ fún yín tẹ́ bá lè farabalẹ̀ tẹ́ bàbá wa jà Mr. Ọlá Allah ṣe gidi ni nínú Islam ẹni tó wá tún ṣe Islam ó máa tún jóná ìwé yẹn wà ń bí Kùránì ni a máa ṣe fún yín tẹ́ máa kà fúnra yín màá dẹ̀ tún fún yín nìkan tẹ́ bá ní sùúrù Allah lóhun ti ṣe é lẹ̀ tí wọ́n tó bí èèyàn ẹni tó máa wọ náà Allah lóhun ti kọ́ lẹ̀ ẹni tó máa lọ àlùjọ náà Allah lóhun ti kọ́ lẹ̀ ṣẹ́pọ̀ di méjì ó wá sọ nínú Kùránì again ó ní gbogbo èèyàn pátá ló máa tọ́ná wò ló máa jóná ó jẹ́ Muslim wàá jóná ó jẹ́ Buddha wàá jóná so kí wàá lẹ́rù Mr. Ọlá la fi ń sọ fún yín pé ìjẹ́ Yorùbá lásán ó ju ẹ̀sìn lọ àwa Yorùbá a ní ẹ̀sìn a mọ̀ nǹkan tó ń jẹ́ pé ká ní ìbọ̀wọ̀ fún àgbà a ti mọ̀ nǹkan pé àtàbá ti ṣe nǹkan tí ò da nǹkan ìwọ ni a ti mọ̀ tẹ́lẹ̀ kí ni ẹ̀sìn wa mú wá fún wa ṣẹ́sìn ló sọ fún wa pé eléyìí ò da eléyìí da ni ẹ̀sìn tó yẹ kó tiẹ̀ tó wá ṣe àtìlẹ́yìn ló tún sọ fún wa pé bàbá wa ìyá wa tí ò bá ti ṣe Islam ká má bàa ṣe ẹ̀sìn tún lẹ́ni tí ò bá ṣe Islam ó ní ká pa so Mr. Ọlá tẹ bá wò dáadáa èmi sọ pé ó lè jẹ́ sin òun pé ó lè take time ẹ̀yin náà ẹ̀rá Kùránì lédè Yorùbá àti Gẹ̀ẹ́sì kẹ́ máa kà á díẹ̀díẹ̀ so bí àwọn nǹkan yẹn ẹ máa rí so tẹ bá fẹ́ ibi tí Allah ti ní gbogbo Muslim máa jóná wọ́n lè bá yín gbé sí tẹ bá dẹ̀ fẹ́ ibi tó ti ní gbogbo èèyàn tó dá wọn òun ti dá iná fún ná àlùjọ náà fàlùjọ náà wọ́n lè bá yín gbé sí so èyí tẹ bá fẹ́ ẹ lè ṣí máìkì kẹsọ ẹ ṣe. mo lè àbṣe sà yín tẹ́ sọ pé wọ́n kọ yẹn mo ti gbà mọ́kọ́ follow MS baba mo ti wo gba wọn a lot of things tó wà níbi bẹ̀ gẹ́gẹ́ ti báyìí but for me èmi sọ pé kíní wọ́n kọ ni kódà aláwọ̀ tá à ń pè tá à ń sọ pé kíní Ọlọ́run ni ṣẹ́gẹ́ ká sọ pé àwọn Lárúbáwá ní Yorùbá máa ń pè ní Elédùmarè àwọn Gẹ̀ẹ́sì máa sọ pé God
mi ò bẹ́ẹ̀ tó understand nǹkan tí mò ń sọ sà. kì í ṣe báyìí kì í ṣe bó ṣe máa yé yín mo fẹ́ bá yín sọ̀rọ̀ ó lè máa yé yín bẹ́ẹ̀ ṣe ń jẹ́ Mr. mo ń dáhùn ṣé ẹ̀ ń gbọ́ mi báyìí ṣé tí ń gbọ́ Mr. Ọlá. bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ ṣe ń jẹ́ Mr. Ọlá yìí tẹ́ bá dé China bẹ́ẹ̀ sà mo gbọ́ yín sà. bẹ́ẹ̀ ṣe ń jẹ́ Mr. Ọlá nílẹ̀ wa tẹ́ bá dé China kí ni wọ́n máa pè yín. ṣọ́nṣọ́nṣìn. kò possible náà yín náà. mi ò mọ orúkọ tó máa pè mí bọ̀ wọ́n ṣá. ok ẹ jẹ́ fún yín ní kan ẹ má gbọ́ Jet Li tó wà ní ìlú wọn China tá a bá ń wo fíìmù ẹ̀ nílẹ̀ wa kí là ń pè Jet Li. Jet Li là ń pè. lábì China là ń pè Jet Li. ṣebí Jet Li náà là ń pè so bẹ́ẹ̀ ṣe ń jẹ́ Mr. Ọláolúwa tẹ́ bá fẹ́ lọ China nsìn tẹ́ bá dé airport wọn bẹ́ẹ̀ bá bọ́ọ̀lẹ̀ tó máa ń wo passport yín tí wọ́n bá fẹ́ clear yín Ọláolúwa náà lọ́ máa pè ó lè má dùn mọ́ wọn lẹ́nu wọn dáadáa wọ́n lè fẹ́ ní Ọláolúwa sọ́ni Ọláolúwa náà ni wọ́n máa pè so Allah gbàtàlá délẹ̀ Yorùbá Allah ni Allah ń jẹ́ tẹ́ bá fẹ́ fi Yorùbá pè Allah ẹ máa ní Allahu ṣó ti ń yé yín orúkọ ò ṣe é yí padà Ọlọ́run Elédùmarè lọ́lọ́run Elédùmarè ń jẹ́ Allahu ni Allahu ń jẹ́ so nǹkan ní fẹ́ kẹ́ mọ̀ ń gbọ́n ni pé tẹ́ bá ti mọ bẹ̀yẹn bí ẹ máa decode Allah kò kí ń ṣe Ọlọ́run Elédùmarè sọ́jà fún yín ní àpẹẹrẹ kékeré kan bí ó máa yé yín so mo ṣàmọ̀ àgbàlagbà lẹ́yìn náà ń ṣọmọ kékeré nílẹ̀ Yorùbá ṣe ti gbọ́ pé téèyàn kan bá ń ṣe Ọlọ́ṣun tó bá lóun ṣe mọ́ ṣe gbọ́ pé wọ́n ní kó lọ pa. wọ́n máa filẹ̀ ni. so ṣe wá mọ̀ pé nínú Islam téèyàn bá ń ṣe Islam tó bá lóun ṣe mọ́ ìdájọ́ ẹ̀ ni pé Allah ní kí wọ́n pa. nílẹ̀ Yorùbá téèyàn bá jalè wọ́n máa mú lọ ilé ọba wọ́n lè dá lẹ́jọ́ ọkọ fílẹ̀ Allah ní kí wọ́n gé ọwọ́ ẹni náà tó bá jalè so ẹni tó bá fi Islam lẹ̀ Allah ní kí wọ́n pa. Mr. Ọlá ṣé kan náà ni àwọn méjèèjì yẹn Ọlọ́run Elédùmarè àtàlá. ṣé kí n sọ níbi àárín yẹn sà. bẹ́ẹ̀ ni ẹ sọ. wọ́n máa ń sọ pé ìka tó bá ṣẹ̀ lọ́ba ń gé wọ́n gàbí wọ́n lọ́ba ń gé irú bẹ́ẹ̀ sọ ẹ nísìnyí pé bóyá ìyẹn jà wọ́n mú lọ sí ààfin ọba tọ́ba bá wọ bá lẹ́nu dá ẹ lọ tì mọ́nu túbú ẹ gé kẹ̀. no ẹ máa gbọ́ ẹni sùúrù òwe ẹ máa gbọ́ ẹ pa òwe ń sìn ẹni sùúrù ìtumọ̀ òwe yẹn mo fi ń sọ náà nìyẹn pé ó ní ètò kan tó ti máa ń kọ́ ẹ̀wọ̀n òwe orúkọ bàbá wa ìsapá mi lórí ẹ̀mẹ́sẹ̀ lè rán mi létí orí péjì bàbá wa tó máa ń ṣe òwe tí wọ́n wá bí. ọmọ ò ṣe pààrọ̀ àbí. ọmọ ò ṣe ọmọ ò ṣe pààrọ̀ bàbá wa yẹn máa ń wá bí wọ́n máa ń ṣe ètò òwe bí ẹ tẹ bá ń lọ bẹ̀ ẹ máa lè mọ̀ nípa òwe tó bá ní pé ìka tó ń ṣẹ̀ ní ọba ń gé tẹ bá jẹ́ Yorùbá kò le láti mọ̀ ó túmọ̀ sí pé títáyé bá ṣẹ̀ kí ọba wa ní kó lọ gbé Kẹ́hìndé wá ṣóyè yín kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé táyé tó ṣẹ̀ náà ni ọba máa ní kí àwọn ẹ̀ṣọ́ ọba lọ mú wa ṣòwò yẹn ti yé yín òun ni ìka tó bá ṣẹ̀ lọ́ba ń gé nínú Allah àti Ọlọ́run Elédùmarè tó fi yàtọ̀ Allah ní ọkùnrin àbóbìnrin tó bá jalè ó ní kí wọ́n gé ọwọ́ ẹ̀ ìyẹn àkọ́kọ́ Allah ní ẹni tó bá ń ṣe Islam tó bá lóun ṣe mọ́ ó ní kí wọ́n pa á so ṣe ti wá gbọ́ nílẹ̀ Yorùbá pé tíyàn bá ń ṣe Ọ̀ṣun ó wá lóun ò ṣe mọ́ àbíyàn kan wà ọkàn lóun ò ṣe wọn kan nílẹ̀ Yorùbá ọkàn ń jó pé ẹ gbọ́ pé wọ́n ní kó lọ pa Mr. Ọlá. mi ò gbọ́ rí èmi náà dẹ̀ rí bí mi ò ṣe gbọ́ rí mi ò dẹ̀ rí pé bóyá èèyàn ò ṣe Muslim mọ̀ pé kò ṣe mùsùlùmí mọ́ wà lọ join Christian kó wọ́n á pa èmi ò rí rí. ṣé ká lè fún ṣé ká fi ẹyọ kan ràn yín ní Saudi tó yìí ṣẹlẹ̀ ń sìn bí Abidjan wà ń bí àṣẹ òṣèré kan tẹ́ sí Google pé Saudi Arabia ẹni tó fi Islam lẹ̀ wọ́n máa gbé jáde 2015 2021 wọ́n máa pa wọ́n ní Sudan ẹni tó bá fi Islam lẹ̀ wọ́n máa pa ilẹ̀ Haúsá wọ́n máa pa Yemen wọ́n máa pa Afghanistan gbogbo bí tó ti ń ṣe ẹ̀sìn Islam. wọ́n lè kọ́ síbẹ̀ pé ẹ̀sìn Islam ló ṣe tí wọ́n fi pa. yá tó bá ti fi Islam lẹ̀ òfin ẹ̀ ní a lè fún yín ní Quran àti Hadith tẹ bá ní fóònù mi ẹ tẹ̀ síbẹ̀ pé Sharia law kí ni ìdájọ́ ẹni tó fi ẹ̀sìn Islam lẹ̀. ẹ bèrè lọ́wọ́ wọn ṣé kí ni Sharia law kí ni ìdájọ́. no wọn fi bẹ́ẹ̀ mọ̀ wọn ọmọ mọ̀ṣẹ̀ nípa so ẹ kàn tẹ bá ní fóònù mi ẹ tẹ̀ pé kí ni òfin Sharia law sọ fún ẹni tó bá lóun ṣe Islam mọ́ wọ́n máa pa wọ́n ní Egypt Libya Tunisia Morocco wọ́n máa pa wọ́n ilẹ̀ Haúsá tó súnmọ́ wọn bíbá wọ́n máa pa wọ́n ní ṣe get Mr. Ọlá so ẹ ṣèwádìí nípa Islam àṣẹ òṣìṣẹ́ wà ń bẹ MSL bá ń gbé jáde lọ́dọ̀ yín. ẹgbẹ́ má bínú kílẹ̀ sọ.
àwọn tó kó lè ní àwọn èèyàn ò lè ẹ má wọrẹ ẹdá tẹ bá tún sọ á tún máa bring oyè yín náà mo ní ẹ lọ́pọ̀ àwọn ṣàbúrò mi náà tí mo dẹ so ẹ fi ẹ wò ó lágbára ẹ wò Mr. Ọláolúwa wọ́n ṣe jàjàjàjà ń bí tẹ́lẹ̀. mi ò tí ì rí bíbá yìí o ṣé Iran ni wọ́n ti ibùdó sọ wọ́n ti ṣe ìrìn sá. ok mò ń bọ̀ ẹjẹ́ ń wo kan kí sẹ́ǹdẹ̀ sí ẹ̀wọ̀n àṣẹ òrìṣà. pé sí ẹgbẹ́ bíi síbí screen padà mo ti rí i. ok mi náà máa scan ẹ̀ bíbá. ẹgbẹ́ mi sí bíi screen padà. ms so àlàyé tó ń ṣe níbẹ̀ ni pé ní March 2022 àwọn Saudi so tán lo sharia law wọ́n pa èèyàn 81 tó bá fẹ́ kẹ́lẹ̀ ká. kan tó jáde nínú news kẹka mo ti sẹ́ẹ̀dì yẹn sí yín sìn ẹ wò ìyẹn jáde nínú news kẹgbẹ́ síta kí Mr. Ọláolúwa rí so yàtọ̀ sí eléyìí tí wọ́n jẹ́ write up tí wọ́n kọ́ wo news tó jáde ẹni tó fi Islam múlẹ̀ ṣẹgbẹ́ àṣẹ òrìṣà mo ti sẹ́ẹ̀dì ẹ̀ sí yín ẹ wò. màá gbé jáde nísìnyí. olówó èkó ẹ̀kọ́ ọ̀lẹ́ o. ẹ̀kọ́ ọ̀lẹ́. ẹjọ́ ṣe lè sáré fún mi 2 minutes kí n fi sọ nǹkan tó fẹ́ sọ. ṣe tán wọ́n fẹ́ sáré wo nǹkan tí wọ́n fẹ́ wo nǹkan lórí Google. ẹ jẹ́ kí n sáré wo kíní ẹ̀jọ̀. ok. ẹ jẹ́ má bínú sá. ẹ gbé tọ̀dọ̀ yín yẹn sí. mo ti fẹ́ gbé sí ok. because wọ́n lè rí pé ìyẹn dàbí kọ́ lè rí news yẹn gan fúnra wọn torí tẹ bá ó wà nù Kùránì ó dẹ̀ wà nù Hadith so òfin ṣẹ̀ríà náà nǹkan tó wà ń bẹ nìyẹn so àwọn nǹkan ìlàfẹ́ ètè ya pé àwọn èèyàn wá sí nílé lóko pé tí àbá ètè ya agbárùkù tí èyí tèmi náà gbé sí yọ́n ní in Saudi Arabia the penalty for individuals convicted of apostasy leaving Islam can be death. so tẹ bá gbé mi sí big screen ẹ máa rí i so fídíò lélẹ̀ tí tó jẹ́ news wọn Saudi gangan so ẹ̀rí nǹkan tó kọ́ ó ní Saudi court give a death penalty to the man who renounced his Muslim faith so tó ọkùnrin kan ní Saudi tó sọ wípé òun ò sin ẹ̀sìn mùsùlùmí wọn àwọn Saudi dẹ̀ ni pé kí wọ́n pa ní ilé ìdájọ́ wọn ó ní kí wọ́n pa òun lélẹ̀. ms sódà ẹgbẹ́ sí lọ́dọ̀ yín kẹgbẹ́ sójú screen kẹjẹ́ kó tóbi mo fẹ́ kí Mr. Ọlákọ́ rí kọ́ka fúnra wọn gangan. ok get ms sódà kó ti wà lọ́dọ̀ ẹ̀yin náà so Mr. Ọlá ẹ wò ó ṣẹ́gẹ̀tì nǹkan ilé àfẹ́ kó ṣẹlẹ̀ kó délé ẹ wa bí àpẹẹrẹ ń sìn bí ọmọ yín fẹ́ ọmọ mi kọ́mọ tèmi wá lóun ṣe Islam kọ́mọ yín dẹ̀ máa ṣe Islam kọ́ ti wá máa lò fún ṣẹ̀ríà ṣe ẹ wọ wọn kan yẹn so òun la fi gbọ́dọ̀ ètè dìde ń sìn pé nílẹ̀ Yorùbá ká lè jẹ́ káwọn yẹn wá ya mọ̀ nǹkan tó ń bọ̀ ẹ̀rí pé àwọn Haúsá ti gbé ọ̀rọ̀ ṣẹ̀ríà wọ́n ti gbé sọ́dọ̀ wa pé àwọn ọmọ ìyá àwọn tó wà nílẹ̀ Yorùbá wọ́n lọ́wọ́ fẹ́ ṣẹ̀ríà kí Fúlàní máa wá sọ̀rọ̀ nípa alẹ̀ tiwa síbẹ̀ ni Fúlàní ṣe fẹ́ ràn wá ni pé ká máa lò ṣẹ̀ríà lọ́dọ̀ wa inú ẹ̀ wo nǹkan yẹn náà gbogbo nǹkan yẹn là ń fẹ́ kí wọ́n wọlé sí wa lára ms ó ti wà lọ́dọ̀ yẹn lè bá wa ṣú ẹ̀. ẹ gbé mi síbi screen padà mo ti gbé síbẹ̀. mo ti rí bíbá. táwọn ẹ wò ó yẹ lè ka báyìí kẹ wo déètì yẹn kẹ wo gbogbo ẹ̀. but February 2024 ní báyìí 2025 2005. ẹ kí ni ìdájọ́ tó ṣẹlẹ̀ kí ni ìdájọ́ tó ṣẹlẹ̀ Mr. Ọláolúwa kí ló ṣẹlẹ̀ ńbẹ̀. ṣé evidence wá wà pé wọ́n pa ẹni yẹn sà. Mr. Ọláolúwa ẹ kọ́ tẹ́lẹ̀ lọ́wọ́ fúnra yín ẹni kí ló nǹkan tẹ kà tẹ ẹni ẹ̀kọ́ kọ́kọ́ kà náà. ẹ jẹ́ kí mi rí fídíò yẹn bíbá èmi tí kò ní kọ́ ìbọn lọ gbé sójú fóònù yìí Mr. Ọláolúwa. dadi sà. ẹ máa gbọ́ ẹni sùn Mr. Ọláolúwa bẹ́ẹ̀ lè ṣe lélẹ̀ tẹ bá ní fóònù mi ẹ kàn táìpù ẹ̀ ẹ kọ February 24 2015 kẹkọ time kẹwàá kọ lókè pé Saudi Arabia give death penalty to man who renounce his Islam faith ó máa gbé jáde bẹ́ẹ̀ fún yín lọ́dọ̀ yín mo fẹ́ kẹ́ ẹ rí kò bá jẹ́ 1999
kò bá jẹ́ year 2000 1982 1980 ṣé wọ́n ṣèdájọ́ yẹn ṣé wọ́n pa ẹni tó fi Islam yẹn lé àbí wọn ò pa àwọn nǹkan yẹn la fẹ́ kẹ́ ẹ mọ̀ tẹ́ bá dẹ̀ ti mọ̀ wọn wà pẹ̀lú yín tẹ́ bá dẹ̀ ti mọ̀ ká lè ti yá mo bá ṣe máa lé Islam kúrò nílé wa no ẹni sùn ẹ má ti sọ bẹ́ẹ̀ yẹ kí wọ́n ṣe tán wọ́n fẹ́ verify fúnra wọn ẹ jẹ́ kí wọ́n verify fúnra wọn kí gbogbo wa lè ya pawọ́pọ̀ ká lé Islam kúrò nílé wa ẹ wo Sudan lé nísìn Muslim ló ń pa Muslim Sudan sìn àwọn apá kan sọ pé Arab lọ wọn dúdú dẹ̀ ni wọ́n o àwọn apá kan ní àwọn ń ṣe Arab wọ́n ṣe máa jẹ́ Arab ni wọ́n para wọn báyìí sìn wọ́n ń ṣe Allahu Akbar wọ́n pa Muslim ọmọ ọ̀yá wọn báwo lọ́wọ́ nǹkan yẹn ṣe níṣẹ̀lẹ̀ lọ́dọ̀ tiwa náà òun làwa wà lórí ẹ̀ báyìí sìn. ẹ má bínú mo sáré ní update o mo bá ẹnìkan sọ̀rọ̀ tó jẹ́ pé láti Sudan ló ti wá ó dẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ tó ń ṣẹlẹ̀ ní Sudan lọ́wọ́lọ́wọ́ sọ pé àwọn tí wọ́n fòrò àwọn Sudanese wípé àwọn Saudi Arabia ló ń sponsor wọn ló ń fún wọn ní mercenaries and also pẹ̀lú Russian intelligence àwọn ló wà lẹ́yìn àwọn tí wọ́n ṣọṣẹ́ ní Sudan wípé àwọn èèyàn tó wà ní Sudan wọ́n ti bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ sókè nsìn in fact wọ́n pọ̀ lórí Instagram tó ti bẹ̀rẹ̀ sí máa ṣe live àti Twitter so UAE wọ́n wà ń bẹ̀ wọ́n fún wọn ní owó torí pé gold tó wà ní Sudan òun ni àwọn Saudi òun ni wọ́n rely on tó pé gold reserve wọn ti lọ sókè by 30% so mo ṣẹ̀ṣẹ̀ bá sọ̀rọ̀ tán ni so pé kí n sáré wá kí wá fún yín ní update àwọn people yìí they don't have good things in mind for us ilẹ̀ wa ló fẹ́ gbà ẹ ṣé dọ̀dọ̀. ṣé máa ní ẹ ti bọ́lẹ̀ ni. ìyàwó lè jẹ́ network àbí wọ́n ti lọ ìkànnì méjì bọ̀. In everything bàbá wa ms ẹ bá wa pàtẹ́wọ́ fún bàbá wa olówó Èkó àtúntì mo kọ́ ẹ̀kọ́ kan lónìí ẹ̀kọ́ ńlá ni kíní yóò easy o mo ń bọ̀ adé sí mo ń bọ̀ kíní yóò easy o ẹ wá dúró sùúrù tẹ ní débi pé bọ̀bọ̀ yẹn dẹ̀ lè ní sùúrù tó bá yẹn kéèyàn tó lè rọ ẹ̀mí èèyàn kò easy o mo ń bọ̀ a tún ti kó ẹ̀kọ́ kún ẹ̀kọ́ èmi personal èmi ò mọ báyìí fi nǹkan pamọ́ o mo ti kó ẹ̀kọ́ kan lára yín lónìí ẹ̀kọ́ ńlá dẹ̀ ni so keep it up sir ọlọ́run á jẹ́ kẹ́mi yín ogun sàíkú ṣẹ́sà. ẹ jọ̀ọ́ ṣé mo lè sọ̀rọ̀. ok. ẹ ṣé gan ẹ jọ̀ọ́ tẹ́ bá lè fún mi bí ìṣẹ́jú méjì ṣé kò pọ̀ jù. Actually, àná mo try láti join forum ní àná but I couldn't. Ó dàpọ̀ ẹ̀gbẹ́ mi wọlé lánàá àwọn èèyàn ti pọ̀jù tó request. Then today I'm happy to be here. Ṣégan, I really appreciate you. What is actually drawing my attention here is the write-up there, the olórí burúkú ni Allah. Well, actually, I am not here to condemn anyone or to condemn any religion. But mo kàn imagine pé tílé ayé yìí bá wà without religion báwo ni ó bá ṣe dùn tó, because a lot of lives ni ó ti sọnù all in the name of religion. I am not condemning religion. Religion should be a good thing tí kò bá ṣe pé ó ti wà hijacked by devil. And when I say devil here, I'm not talking about Eshu. Eshu is not devil. You understand? So now, you see, I'm privileged to speak here because of my information, Timo gather, because of my knowledge in Islam and in Christianity. I'm lucky to be born by a mother to the Christian and the father to the Muslim. And to conclude that we òpònú ẹ̀dá aláìnírònú ẹ̀dá kan ló máa jà on behalf of Ọlọ́run tó jẹ́ ara ẹgbẹ́. You cannot be fighting on behalf of someone that creates you. It's senseless. You understand? And then I will say that religions, the business these days, many people are hiding under the religion for their own benefit. That's where you will see a pastor tí ó máa pe orúkọ Ọlọ́run tá fi gba owó lọ́wọ́ àwọn ọmọ ọjọ́. That's where you see Alpha call the name of Allah that fi gbowó lọ́wọ́ àwọn èèyàn láti feed the families etí ẹ̀. I'm not condemning Ìṣẹ̀ṣe. In fact, Ìṣẹ̀ṣe is very, very good tí kò bá corrupt.
I repeat, ìṣẹ̀ṣe is very, very good tí kò bá corrupt. Ẹ wo Kalaye tó dáyé before, I think this Christianity came about like 2,000 plus years ago, and then the Islam came like 6th century after Jesus Christ came. And the synchronicity before then, all those Oya, Ifa, Oshun, Batanla, all those stuff, Totiwa, they were created by God Almighty. Ọlọ́run Ọba Alikiola kò ṣe mistake by creating those deities. Kò ṣe mistake, Ọlọ́run kì í ṣe mistake, man. So God created those deities to serve as intermediaries between. Baba Ade, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Point of correction, kò kí ń ṣe deity, òrìṣà ni. Okay, now thank you. Thank you. But mo lè ṣe mistake ibẹ̀, but am I making sense more? Should I carry on? Our comment section, no man, my boy, make sense. Okay, thank you. Thank you. So, Ọlọ́run ló create àwọn kìíní yẹn láti serve as intermediary between we humans and God himself. But mo kàn jẹ́ pé some of them, not all, some ló ti corrupt, ló ti were infected, hijacked. You understand? Let me put it that way. But we still have some people that preserve those things. They are still doing it with òtítọ́ inú tó dẹ̀ work for wọn. You understand? They call upon those things and want them communicate with God through them, and then go along Badra. We are seeing it everywhere. We are seeing the proof everywhere. So I'm not here to condemn Ìṣẹ̀ṣe, and I'm not here to condemn Christianity, and I'm not here to condemn Islam. All I'm just saying here is that your own personal interest, like you see what is happening in Sudan. I did not under Islam. See what is happening in Nigeria. Mr. Hades. I'm with you. Mr. Ade. Yes. I'm with you. Okay, so ẹ ń sọ pé wọ́n hide sí under Islam ni. Ṣé báyìí sọ nìyẹn? Exactly. So ẹ jẹ́ ká wá béèrè kí ló dé tí mo fẹ́ béèrè ni gbogbo Muslim wọn kì í ṣe agbésùmọ̀mí yẹn terrorist, but gbogbo terrorist wà ní Muslim. Mo fẹ́ béèrè kí ló dé tí wọn ò lè sásábẹ́ Hinduism or Buddhism ẹ̀rọ bẹ́ẹ̀ ọkọ̀ sásábẹ́ Christian kí lè rò ṣé ẹ máa gbọ́ máa dákẹ́ sí ṣé rò bí a Muslim náà ní ẹni ideology tó support nǹkan báyẹn àbí tó ti ní ẹ lọ ṣe nǹkan bẹ́ẹ̀ ẹ lọ pa ẹni tí ò bá ṣe Islam àbí ẹ lọ pa àwọn tí wọn ò ṣe Muslim àbí ẹni tó bá fi Islam lẹ lọ pa wọn ṣé àwọn terrorist agbésùnmọ̀mí yẹn ẹ máa gbọ́ ṣé wọ́n ti gbọ́ bẹ́ẹ̀ rí àbí wọn ò gbọ́ tó lọ sápamọ́ sábẹ́ Islam. So let's go that way. ẹ ṣe. question méjì lẹ́bi mi màá kọ́ dáhùn alákọ̀ọ́kọ́ yẹn ni pé màá fi yẹn ṣe mi tó correct yẹn I'm sorry because I try láti enlighten wa ni ẹ sọ pé gbogbo Muslim ni terrorist àbí. mo ní gbogbo Muslim wọn kì í ṣe terrorist mo wá ní gbogbo terrorist ni Muslim. Yes ibi tí ìgbésẹ̀ kan yẹn God bless you. Now gbogbo terrorist kọ́ ni Muslim. Okay ẹni sùn ẹjẹ kasáré yanjú ẹyọ kan yẹn Al-Qaeda ṣẹmọ founder Muslim, ISIS Muslim, Boko Haram Muslim, Hamas Muslim, ES1 Muslim, ISWAP Muslim, Bandit Muslim, Fulani X-Men Muslim, Bandit Muslim. Ṣé kí n máa kà wọ́n lọ? So ṣé kìíní ṣe coincidence ṣó ṣèṣì ni àárọ̀ wọn gúrùpù kan ní wọn kọ́ jẹ́ Christian àbí kọ́ jẹ́ Hindu àbí Buddha àbí Hinduism. So ẹ jẹ́ ká wo kìíní so ó ti ẹ̀dá bá sì gbé síta mo ti rò bí akíní máa gbé síta ní 929 yẹn síta. No ẹ fẹlẹ lẹ náà àṣẹ òrìṣà ẹ filẹ wọn lè lò yẹn náà ẹ ṣe ẹ tẹ̀síwájú Mr. Ade. question tẹ̀bí mi yìí ó papọ̀ mọ́ra wọn màá wá ṣàlàyé ẹ̀ fún tẹ́ bá interrupt. ṣe rí ilé ayé yìí everybody we are all acting on the provided information and then what we are seeing is not up to what is really happening. Nǹkan tó really ṣẹlẹ̀ the truth is not physical. I'm coming. Hold on, don't interrupt. Ṣẹ́rí pé gbogbo terrorist ni Muslim yẹn but gbogbo Muslim kan ni terrorist yẹn màá ṣàlàyé ẹ̀ fún yín dáadáa. Kí náà pè ní terrorist? Terrorist àwọn tí the group of people don't terrorize a particular group of people àbí? Fine.
ta ṣẹ́yìn mọ̀ pé tó máa sọ̀rọ̀ pa terrorist ṣe mọ̀ pé inú ṣe mọ̀ kò yẹ kí n sọ̀rọ̀ yìí online. agbésùnmọ̀mí ní kẹ́ máa pè agbésùnmọ̀mí ẹ máa pè ní terrorist ẹgbẹ́. ẹ mọ̀ pé àwọn agbésùnmọ̀mí gangan àwọn ni wọ́n ń control àgbáyé àwọn ọ̀dẹ̀ kì í ṣe Islam. Mi sọ pé Islam ò ṣe terrorist ẹ má get it wrong. Mi dey support Islam bí tí mo ti bá yín sọ̀rọ̀ bí. Ẹ wo United States of America. When it comes to media propaganda, I understand they are too good. In tó wá fẹ́ kẹ́ mọ̀ lẹ́ máa mọ̀, tó wá fẹ́ kẹ́ bílẹ̀ máa believe, wọ́n mọ̀ ọkọ̀, wọ́n mọ̀ present. You understand? Tí n bá sọ fún yín pé most of àwọn kan tẹ́ dárúkọ yẹn tẹ́ kà sílẹ̀ yẹn, àwọn tó ń sponsor wọn gangan làwọn tí mo kọ́ dárúkọ. Adé ẹ̀mí rò bí ẹgbẹ́ nǹkan tí mo sọ. No, Mr. Adé ẹ má bínú. Sọ pé ẹ máa gbọ́, ó lè jẹ́ pé A ló ń sponsor B, àwọn ò sọ yẹn. À ń sọ pé kí ló dé tó jẹ́ pé yàrá ìsìlá ẹ máa bínú ẹ ní sùúrù àti gbọ́ pé àwọn tó ń sponsor ẹ anybody bá ló ń sponsor ẹ àti accept fún yín. Kí ló dé tó jẹ́ pé yàrá kan yìí náà ni wọ́n ń gbà lọ́ ń lò. Ṣé ẹ ti gẹ́ nǹkan tí mò ń sọ? Ṣé wọ́n rí Hindu, àwọn Hinduism, àwọn Buddha ẹ máa gbọ́ ibi fẹ́ kẹlẹ́ ó máa yé yín sìn àwọn Guru Maharaji ṣé wọ́n ọ̀rọ̀ wọn Guru Maharaji kọ́ wa máa lo àwọn Guru Maharaji kọ́ máa múra bí àwọn Guru Maharaji kọ́ máa tọ́rẹ́ẹ̀dì yẹn àbí kọ́ máa múra bí àwọn ará Thailand ẹ máa gbọ́ káwá ti mọ̀ pé ẹ máa ṣe mo fẹ́ kí gbogbo yẹn kàn gbọ́ ni wọ́n á lè mọ bọ́rọ̀ ṣe ń lọ wọ́n á ti mọ̀ pé àwọn ará abí náà ló ń rán wọn ṣẹ́ but Guru Maharaji ni wọ́n. So bí tí wọ́n á lọ gangan ni pé kí ni ìwé Islam gangan sọ ṣé ìwé Islam ṣó sọ̀rọ̀ tó jọ mọ́ nǹkan táwọn ará bí ń ṣe ó yá èmi ti gbọ́ ìmúra tó ń múra yẹn bíi Muslim èmi fẹ́ ká yọ kúrò ń bẹ̀ kí ni Kùránì gangan sọ mo ní Kùránì kan tá máa fún yín bíbá ó ní ẹ gbógun ti gbogbo ayé pátá títí tí ẹ̀sìn máa fi di ẹyọ kan ẹ gbógun ti gbogbo ayé pátá títí tí gbogbo ẹ̀sìn máa fi di kí ni ẹyọ kan ṣé Kùránì yẹn kò sọpọ́tì nǹkan tí àwọn bí wá ń fún wọn lówó pé ẹ máa bá da gbogbo ayé rú gbogbo ìyẹn bá ẹ jẹ́ ká bá wa wò ms bá rántí Kùránì yẹn dà pé Kùránì 8 bí i 39 àbí sí kìíní kan 69 so ṣé nǹkan yẹn kò ti jọra wọn Allah fúnra àti Muhammadu ó ní ẹ gbógun ti gbogbo ayé títí ẹ̀sìn máa fi kù ẹ̀sìn ẹyọ kan ẹ̀sìn Islam torí Allah tó kọ́kọ́ sọ pé làkún dínkù òun náà ló padà sọ pé òun ò ní gba ẹ̀sìn kankan àyàfẹ́ sin Islam ó ní ẹ gbógun ti gbogbo ayé ẹ máa dààmú wọn kẹ da ọpọlọ wọn kẹ bà ayé wọn jẹ́ títí gbogbo ẹ̀sìn máa fi di ẹyọ kan so tẹ bá l'Amẹ́ríkà àbí Russia ló wá ń sponsor wọn so ṣé kàn ṣe wíìlì Allah náà ni wọ́n ń ṣe ẹ̀mẹ̀sẹ̀ bá ti rántí vaccine lè bá níbi jáde Allah ní kó dààmú ayé tí gbogbo ẹ̀sìn máa fi di ẹyọ kan so ó ní kó dààmú ayé tí gbogbo ẹ̀sìn máa fi di ẹyọ kan so ẹ l'Amẹ́ríkà dẹ̀ ló rán wọn tó ń agbésùmọ̀bí sọ̀rọ̀ yẹn wá ti jọra wọn ó ti yàtọ̀ sí làkúndí tó ń dí kúlíkúlí so àwọn tó ń jáde yìí àti gbọ́ Amẹ́ríkà ló rán wọn ṣẹ́ àti gbà bọ̀ kí ni Allah àti Muhammadu gangan sọ nípa kó máa dààmú ayé ó ní ẹ gbógun ti gbogbo ayé títí tí ẹ̀sìn á fi di ẹ̀sìn ẹyọ kan lórílẹ̀ so ẹgbẹ́ fàṣì yẹn sí kó máa sọ̀rọ̀ lọ ẹ ṣé ó yá. Thank you. Ẹ ṣe wọ́n pé mo sọ lẹ́ẹ̀kan. ẹgbẹ́ àwọn tó máa sọ̀rọ̀ ẹgbẹ́ àwọn àbáwọlé ẹni jẹ́mi bọ́lẹ̀ ẹjọ́. ṣé mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan pé tí ẹ bá interrupt pé question méjèèjì yẹn ó wọnú ara wọn mo fẹ́ mú wọnú ara wọn kó tó di pé ẹ tún là wá lóye sí i. You see, Babade, ẹ má bínú, ẹ jọ̀ọ́. Babade, hold on, ẹ jọ̀ọ́, ẹ tètè. Because we still have people that wants to join the box. Torí ọ̀rọ̀ yẹn ti fẹ́ máa dàbí debate, ẹ jọ̀ọ́, ẹ tètè, ẹ jọ̀ọ́, abẹ́yìn ni. Ẹ ṣeun. Èyí tẹ́ fi interrupt gan mo ti sọ̀rọ̀ tán. Now, what I'm saying is, tẹ́ bá wo question yẹn ó wọnú ara wọn. Ṣé ń gbọ́ mi? Ó wọnú ara wọn. Then, you know àwọn verses tẹ́ gbé jáde nísìnyí. I'm not saying you are not right or wrong, but verses yẹn, ibi tí àwọn misinterpretation, àwọn loophole tó wà nínú Quran àbí àwọn táwọn ti misinterpret yẹ, òun ló fà á tí àwọn kan fi Islam ṣe cover up. Olójẹ́ pé wọ́n fún sponsor àwọn tó ń múra bí àwọn Islam, bí àwọn Muslim tó fi wọ́n ṣe terrorist, you understand? But the terrorist gangan mọ́ra ẹ̀, bó dàbí ọmọ tá a ní pé kí ó lọ jalè ni, ẹni tó jalè ló jalè, ẹni tó sponsor olè kan ló jalè.
but tá bá ní ká ṣèwádìí ibì kan ló ti wọ́ wá. I'm not supporting Islam here and I'm not supporting Christianity here, you understand, but àwọn méjèèjì wọ́n fuck up. I'm not supporting them here, you understand. Tán bá ṣẹ̀sìn àbáláyé dáadáa bó ṣe yẹ kán ṣe tí ẹ̀ ń gbọ́ mi tá à ń ṣe bó ṣe yẹ ká ṣe kò ní sí space for all those. nǹkan tó ń jẹ́ ẹ máa gbọ́ kò sí nǹkan tó ń jẹ́ sí àbáláyé àṣà àti ṣe wa ìfẹ́ ni tí yóò bá ń ṣe ìfẹ́ gbogbo nǹkan tí méjì tó dé ìwọ̀n nígbà ṣe get so ẹ má fi yẹn give excuse nǹkan tá à ń sọ ẹlẹ́ni tí ó rán yàn kó lọ jalè òun gangan ló lè bọ́ ẹni tí wọ́n rán kó lọ jalè ṣóhun ti ní ìwé kan nílé ẹ̀ ẹni pé wọn ò tú dáadáa ṣẹlẹ̀ bá wa kà ní lárúbáwá kẹtù tó ká máa fún yín ní verse 20 tá láti ń pàṣẹ tó ti ń sọ nǹkan yìí Muhammadu náà dẹ̀ tún sọ pẹ̀lú ẹnu ara ẹ̀ ó ní Allah ti rán òun iṣẹ́ ó pàṣẹ fún òun Allah pa òun ní àṣẹ kóun gbógun ti gbogbo ayé pátá títí tí wọ́n fi máa sọ pé láìlá ilà Allah o tẹ bá rọ̀ wọn àfọ àwọn Muslim wọn máa sọ fún yín pé Allah gbéṣẹ́ fún wọn pé kí gbogbo ayé gba ẹ̀sìn Islam láì dẹ̀ gbà ẹ máa rọ̀ wọn Arab wọn wà l'Amẹ́ríkà wọn wà ní UK wọ́n máa ń preach wọ́n máa sọ pé Islam is coming to your door àyàfi tí gbogbo ilé bá tó gba Islam lọ tó máa nísìnyí ṣé ìwé yẹn ṣé ìwé ò kọ́ wọn ẹ máa gbọ́ ẹni wọ́n sì tú táwa ló lè tú àwọn tó jẹ́ Arab bá ẹ máa gbọ́ àwọn tó jẹ́ Arab wọ́n ẹni sùúrù Mr. Ade àwọn Arab wọ́n tú nǹkan wọn ẹni wọ́n sì tú ṣé ẹ̀yin lè tú lárúbáwá yẹn tó wà níbí báyìí sìn Allah sọ pé òun pàṣẹ o ẹ máa gbógun ti gbogbo ayé pátá títí tí ẹ̀sìn máa fi kù ẹ̀sìn ẹyọkan ẹ̀sìn Islam tí gbogbo ayé máa fi di Muslim ìgbà táwa tú ọmọ ìyá wa kan tó jẹ́ Yorùbá wa ni wọ́n sì tú táwa ló lè tú dáadáa ó wá túmọ̀ sí pé gbogbo verse tó wà ní Quran more than 30 verses tó ń sọ pé ẹ pa ẹni tó bá fi Islam múlẹ̀ tó bá jẹ́ ìyá ẹ bàbá ẹ kò ṣe Islam má bá ṣe kórìíra ẹ ó tún sọ ń bòmí tó bá jọ ọmọ ẹ ìyàwó ẹ ọkọ ẹ ó ní kó má bá ṣe so ó túmọ̀ sí pé wọ́n ṣe gbogbo kìíní ìtú ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run gbogbo nǹkan tá a bá ń ṣe get Mr. Ade so kò sí nǹkan tó ń jẹ́ wọ́n ṣìtú nínú Quran nǹkan tí àwọn agbésùnmọ̀mí ń ṣe kò ń ṣe pé ó súnmọ́ nǹkan tó wà ní Quran nǹkan tí Quran sọ gangan lọ́wọ́n wá ń ṣe ẹ jẹ́ ká wo Afghanistan Syria Iraq Somalia Sudan Libya Morocco Tunisia tabala Amẹ́ríkà ni ó rán wọn ṣe àti gbọ́ yẹn ẹ jẹ́ kí mo wá jù nǹkan sí yín Mr. Ade mo fẹ́ fún yín ní àwọn kọ́ńtírì márùn kan Libya Tunisia Morocco Algeria àti Egypt ìlú márùn yẹn àwọn dúdú ló wà ń bẹ̀ báwo ló ṣe dìlú tó jẹ́ pé àwọn Arabu ló wà ń bẹ̀ lẹ́ni so mo mọ̀ pé máa mọ̀ bọ́ tẹ́ ẹ bá mọ̀ ẹ lọ ṣèwádìí bó ṣe jẹ́ lélẹ̀ wọ́n máa mú Islam fún wọn kan lára yín tẹ́ bá ti gbà wọ́n wá padà wá wọ́n á láwọn tó pọ̀ tí gbà wọ́n wá láwọn gbé jihadi wá wọ́n dẹ̀ pa gbogbo àwọn dúdú tó wà ń bẹ̀ tán bó ṣe ní Arabu lẹ́ni nìyẹn Sudan lẹ́ni ń sìn tẹ́ bá tún sọ pé àwọn Amẹ́ríkà ló gbéṣẹ́ fún wọn ìyẹn ò tiẹ̀ lọ torí ó hàn sí gbogbo wa ń sìn ní Sudan gbàtọ́ wà ní Sudan ẹ̀yọ kan wọ́n ń jà àwọn kan ṣe Christian wọ́n ṣe other thing wọ́n pín ó jẹ́ South Sudan àti Sudan South Sudan sìn Christian wà ń bẹ̀ ẹni tí ò lẹ́sìn wà ń bẹ̀ Muslim wà ń bẹ̀ wọ́n ń gbádùn ní South Sudan Sudan ẹ̀yọ kan tó wá kó tó jẹ́ pé Muslim ní gbogbo wọn ibẹ̀ ń gbóná báyìí orí burúkú ló ń ṣe ń bẹ̀ báyìí sìn báwo ló ṣe wá jẹ́ àwọn apá kan sọ pé Arabu lọ wọn àwọn apá kan sọ pé Áfíríkà lọ wọn àwọn tó ní Arabu lọ wọn yẹn wọ́n wá pa àwọn tó ní Áfíríkà ní ọ̀wọ́n so ṣé Amẹ́ríkà ló tún wọ́n yẹn ń ṣe wọ́n pa dúdú ara wọn pé ìwọ́lá Áfíríkà nìwọ wọ́n dẹ̀ ń pa wọn so nǹkan tá à ń sọ pé Islam gangan gbé dání mo lè fi hàn yín tẹ́ bá ní wọ́n ṣì yẹn náà tù ní Islam sọ pé tó bá jẹ́ bàbá ẹ̀ àbí ìyá ẹ̀ ọmọ ẹ̀ àbúrò ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ aráalé ẹ̀ tí ó bá ṣe Islam ó ní kó má bá ṣe ó tún sọ ń bò mí ó ní gbógun ti àwọn tí wọ́n ṣe Islam jẹ́ kí wọ́n bá ilé koko lára ẹ̀ kó máa kanra mọ́ wọn Quran 9:123 Quran 9:23 ó ní tó bá jẹ́ ìyá àbí bàbá ẹ̀ ní ó ṣe Islam má bá wọn ṣe Quran 58:22 bàbá ẹ̀ ọmọ ẹ̀ ìyá ẹ̀ gbogbo mọ̀lẹ́bí ẹ̀ tí wọ́n bá ti ṣe Islam ó ní kórìíra wọn ó ní ìwọ tó bá ti ṣe bẹ́ẹ̀ wọ́n ní Muslim òtítọ́ kí wá làwọn sọ Quran 9:5 ẹ pa àwọn tí wọ́n ṣẹ̀sìn níbikíbi tẹ́ bá ti bá wọn mélòó la fẹ́ sọ Mr. Ade káwá ni wọ́n ṣe gbogbo kìíní ìtú àwọn agbésùnmọ̀mí ó kàn ṣe kò ń gẹ́ ni kò rí bẹ́ẹ̀ Mr. Ade ẹ wo ilẹ̀ Haúsá tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ń bíbà ṣáwọn Amẹ́ríkà náà ló tún sponsor wọn ẹ wo Ìlọrin tó tún gba Islam nínú gbogbo ilẹ̀ Yorùbá báwo ni ibẹ̀ ṣe rí ń sìn ṣé Amẹ́ríkà náà ló tún sponsor wọn kọ́ lọ pa wọ́n nílọrin à ń sọ pé tí Islam bá ti wà orí burúkú ló wà ń bẹ̀ so Mr. Ade for your information kẹ́mọ̀dé tó lọ Allah kò kí ń ṣe Ọlọ́run Elédùmarè so mo rí gbàtẹ́ wọlé ẹ lo God ẹ lo Allah is Allah God it is just title
German word ni God anybody anything lè jẹ́ God ẹ lè couple ẹ lè pè ní God anything can be God. Allah is Allahu and ṣìgìdì ní Allah which is idol alẹ́rìí ẹ̀ ń bí a ní Quran adeladis Ọlọ́run Elédùmarè òun làwa mọ̀ we don't know anything Allah God Yahweh Jesus a mọ̀ wọn because tó àwọn kọ́kọ́ tó exist làwa ti wà nílẹ̀ wa láti ń gbáyé àwọn bàbá wa ti fi àwọn ọ̀rẹ́ sí wa lẹ́nu Ọlọ́run Elédùmarè how come tí àwọn orúkọ míì máa wá wọn wá fi sí wa lẹ́nu ká má sọ bẹ́ẹ̀ mọ̀ pé yẹn ni ká má sọ so Mr. Adé agbésùmọ̀mí o àwọn tó ń rán wọn o Islam gangan nǹkan tí Islam jẹ́ nìyẹn so ẹ ṣe.